àsìkò yìí ẹ̀yin olóore tó wà nílé lóko nírìn àjò ṣe dáadáa la bá yín. Mo tẹ̀ mọ̀ pé dáadáa nítorí pé a kì í gbọ́ búburú lẹ́nu àbọ̀ rẹ̀. Mo dẹ̀ kí n káàbọ̀ sórí ètò Miliki ti ọjọ́ tòní. Ẹ sì mọ̀ pé tẹ́ bá ti rí wa ní gbogbo ọjọ́ Thursday báyìí kò ní nǹkan méjì tá à ń sọ̀rọ̀ nípa. A máa ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe, a máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe nípa àwa obìnrin. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tó bá ti dojúkọ àwa obìnrin ó ti dojúkọ àwọn ọmọdé náà. So a máa ń yànnà náà lórí ètò Miliki ní ọjọ́ Thursday báyìí. Kò tún wá tán síbẹ̀ lónìí mo ní àlejò ńlá fún wa. Àlejò wa yìí ọkùnrin ni àmọ́ gbogbo nǹkan ló máa ń ṣe. Àwọn obìnrin lèmi mọ̀ pé wọ́n máa ń ṣe gbogbo nǹkan bó ṣe mọ bó ṣe ń ṣerun, náà mọ bó ṣe ń tèkánná, náà mọ bó ṣe ń ṣe oríṣiríṣi nǹkan. Àmọ́ this time around ọkùnrin tiẹ̀ wá lálejò wa, wọ́n dẹ̀ mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan. Kílẹ̀ tiẹ̀ wá fẹ́ kà tí wọ́n mọ̀ ọ́ ṣe. Àmọ́ kí n tó gbé wọn wọlé, ẹ jẹ́ ká délé agodo. À ń bọ̀. I really love your daughter. I really love her, and money cannot buy that. Shut up. Out of my house. He's a good man. He's a good man. Yes. How do you know a good man? How do you know he's a good man? Your mama say, oh no follow, I never chop. Make you find correct guy. No be love, go chop. Romolo. Na me she dey talk about. Ojú gbà mí sí. Ọ̀rọ̀ yẹn ká mi lára o. Jẹ́ n bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Make I go hustle. I want to take care of you, baby. So jẹ́ n lọ, I won't belong yo. I want to take care of you, baby. So jẹ́ n lọ, mi ò ní pẹ́ dé olómi. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. Tí bá lọ wọ́n máa tàn ẹ́ o. Má ṣe gbàgbé bí a ti ń bá a bọ̀ o. Mi ò ní pẹ́ dé. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. If I go then go toast you. Don't forget how far we've come, oh baby. Mi ò ní pẹ́ dé. No forget you. No forget you. No forget. Má ṣe gbàgbé o bí a ti ń bá a bọ̀. No forget you. No forget you. No forget. Má ṣe gbàgbé o bí a ti ń bá a bọ̀. You know that I've been waiting for you, boy. You know my heart is breaking cause you gotta go, boy. Make you hustle, Ella. Buy me Panamera. But no follow Bella. She can't love you better. You want to take care of me, baby. Oh, yeah, my love, more than me. Oh, my God, oh, my God, oh, don't keep me waiting too long, oh, baby. Sure, I found Gazi now. To Bano, oh, my daughter. I should back, baby, I think Babo. Tete Wale. Sure, I found Gazi now. If you go, then I'll call you. Don't forget how far we go, baby. Tete Wale. Simi, má gbàgbé mi. Go to fellow Chai. I'm serious. Má gbàgbé mi. Àdúrà sí mi lọ, máa fọkàn bá mi lọ. Make I come back home with plenty money. Gbàdúrà fún mi o. Ire a máa bá ẹ lọ, àlàáfíà bá ẹ lọ. Make you remember. Simi! Now you are the way for. I want to Do you know what you're doing? baby me. Ó yá máa lọ, mo retí ìfẹ́ mi. Ó máa kórè bọ̀, ó máa kórè dé. Olólùfẹ́. Don't keep me waiting too long, oh baby. Ṣọ́ra fáwọn bọ́ìsì yẹn o. Tó bá lọ wọ́n máa dán ẹ́. Má ṣe gbà pé bí a ti ń bá bọ̀. Mi ò ní pẹ́ dé. Tètè wálé fáwọn gẹ̀ẹ́sì jẹun. If I go then go toast you. Don't forget how far we come, oh baby. Tètè wálé. Mi ò ní pẹ́ dé. No forget you. No forget. Má ṣe gbà pé bí a ti Mi ò ní pẹ́ dé. tètè wálé. No forget you. No forget. Má ṣe gbà pé bí a ti bá bọ̀. No forget you. No forget you. No forget you.
Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé kí n tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín pé mo ní àlejò ńlá fún wa lórí ètò Miliki Express ti ọjọ́ tòní. Kí ló dé tí mo pè wọ́n lálejò ńlá? Yàtọ̀ sí pé wọ́n jẹ́ èèyàn ńlá, wọ́n jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n mọ gbogbo nǹkan ṣe. Kí ni wọn kì í ṣe tán? Model ni wọ́n máa ń ṣe MC ní event, wọ́n máa ń ránṣọ, fashion designer ni wọ́n máa ń ṣerun. Kò sí nǹkan tẹ̀tẹ̀ wá pè wọ́n sí tó ṣàjẹ́ nǹkan tó máa dowó tí ẹni yóò kì í ṣe. Inú mi dùn láti sọ fún yín wípé Mr. Joseph Onyekachi òun ni àlejò wa lórí ètò Miliki Express ti ọjọ́ tòní. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣé o. Ẹ má fọ́ láǹdì mi torí àwọn aráalé tí ń wò pé Ìgbò lẹ́ni yìí o. So ṣé tẹ̀ ṣe máa kí àwọn ẹ máa tẹ̀ bá mi káwọn aráalé dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn aráalé wọ́n ti ń wò pé àwọn Ìgbò náà bí wá sórí Orísun lénìí. So ẹ bá mi proof wọn wípé lóòótọ́ Ìgbò ni àmọ́ ẹ lè sọ Yorùbá jọmọ Yorùbá lọ. Ẹ bá mi káwọn aráalé. Yeah, bẹ́ẹ̀ ni àwọn aráalé. Orúkọ mi ni Joseph Onyekachi. Ọmọ Igbo State, Imo State. But Nigeria gangan náà ni wàá fàdé based ní Lagos, Nigeria. I school in Iléṣà like 4 years ṣá. But Yorùbá mi ò tí pure náà mọ̀ but adúpẹ́ ṣe máa sọ mọ́ náà. Yorùbá wọn ò tí ì pure ṣùgbọ́n ó máa pure tó bá yá. Orí ètò ìkẹ́ ló ti máa pure. Ìgbà tí mo pè yín wọ́n tún jẹ́ kí n pè é ní pé mo mọ̀ pé ẹ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀yin kan náà ni model, ẹ̀yin kan náà ni fashion designer, ẹ̀yin kan náà ni hairstylist. Lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ní àwọn nǹkan tẹ́ máa ń ṣe tí mo mọ̀. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Ṣé ẹ kàn bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ papọ̀ ni àbí ìkan ló ń lead sí ìkejì? Bẹ́ẹ̀ ni òótọ́ ló máa ń ní pé nǹkan náà ló máa ń link sí nǹkan bọ̀ àti ọmọdé mi náà ni ó ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ grandma mi náà. In Imo State. Fashion was like my bet. Fashion was my bet. And from fashion. Ẹ padà sílẹ̀ Yorùbá. Ẹ ti lọ lóyìnbó. Bẹ́ẹ̀ ni. Fashion yẹn gangan ni. Abínibí ló jẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni abínibí ni. Nǹkan tó yẹ pé mo mú wá láti ọ̀run wá nìyẹn. But àwọn iṣẹ́ tó kù mo kọ́ ni. Mo dẹ̀ lọ sí school fún wọn ni. Bí hairdressing mo kọ́ ni. Bí fashion náà ọ bí mi sí yẹn ni presenting MC àwọn iṣẹ́ bẹ́ẹ̀ mo kọ́. Ẹ kọ́ àwọn yẹn ni àmọ́ fashion tó yẹ pé wọ́n bí yín sínú ẹ̀ ṣé mọ́mí yín ni fashion designer ni àbí grandma yín àbí grandpa yín báwo nìyẹn ṣe jẹ́ gọ́gọ́. Ẹ mọ̀ ní olden days. Láyé àtijọ́ bẹ́ẹ̀ ni ẹ máa sanwó fún mi o. Bẹ́ẹ̀ ni láyé àtijọ́ àwọn grandma tó fẹ́ ọkàn gbà yẹn ọ gbọ́dọ̀ ra machine fún gbogbo wọn. Ìyẹn ló máa ń pè ní bride price wọn ọ gbọ́dọ̀ ra fún wọn ni. So from there ìgbà tí mo wà ní Imo State mo lè lọ sí ọ̀dọ̀ grandma fún 4 to 5 years. Ibẹ̀ náà mo dẹ̀ ti ń kọ́ how to pick up thread and how from stitches. Ẹ má lọ lóyìnbó lẹ́nu yìí o a máa jà. Àníjà. Ilẹ̀ Yorùbá ni kẹ́ṣẹ́ àdúró. Bẹ́ẹ̀ni ilẹ̀ Yorùbá náà mo ṣì wà ilẹ̀ Yorùbá náà ni and everything náà ni wàzóbíà náà ni. Bẹ́ẹ̀ni so aṣọ gbẹ̀pọ̀. Alright so ẹ bẹ̀rẹ̀ sí ní ránṣọ mọ́kàn látọ̀dọ̀ grandma láti kékeré àmọ́ ìgbà tẹ́ wá dàgbà interest nínú aṣọ rírán tún wá gbòòrò sí ẹ wá wò pé ẹkún lè fi ṣèṣẹ́ ṣe. Ṣé aṣọ rírán tẹ́ wá rán ìtẹ̀dẹ̀ tó ń design yìí ṣé tọkùnrin nìkan lẹ ń ṣe ni àbí obìnrin? Mo ń ṣe nǹkan tó òyìnbó ń pè ní unisex. Àtọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ àtọmọdé àtàgbà àti àwọn màmá náà. Màmá wa ọ̀gẹ́ bẹ́ẹ̀ ni. Àmọ́ lórí ètò lẹ́ni ẹ̀yin ará ilé a máa nífẹ̀ẹ́ láti sọ̀rọ̀ nípa fashion àwọn ọkùnrin aṣọ táwọn ọkùnrin wọ̀ lóde òní nítorí pé tẹ́ bá tiẹ̀ wá lọ sí àwọn wà ń bẹ́ẹ̀ sìn àwọn ọkùnrin gan ti ń na àwọn obìnrin mọ́lẹ̀ ẹ gbàgbé makeup ẹ gbàgbé gèlè àwọn ọkùnrin gan always on point ni wọ́n báyìí nítorí pé tẹ́ bá rí aṣọ tọkùnrin míì máa wọ̀ obìnrin tó ya gèlè tó ṣe makeup tó wọ high heel gan á tún wò pé ọmọ tán síbẹ̀ ẹ̀yin ẹ wo aṣọ tàlejò mi wọ̀ kí ló dé tẹ́ bá tún wá wọ aṣọ yẹn ẹ rí i pé afrocentric ni Ankara ni wọ́n fi ṣe design sí pattern aṣọ yẹn yàtọ̀ sí pé aṣọ yẹn jẹ́ material òyìnbó wọ́n tún wá infuse Ankara sínú ẹ̀ wọ́n tún wá fi Ankara fi kún láti sọ pé ilẹ̀ yìí o láti ṣe aṣọ ọrùn yìí ẹ̀yin lẹ design ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí wá ni ó máa ń ibo lẹ ti máa ń rí ìmísí láti design aṣọ tó tá bá wọ aṣọ yìí sìn normally tá bá ní ká tọ fashion ṣe rí aṣọ yìí check ni Ankara yẹn ti wà pattern on pattern tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú fashion orí bákan àmọ́ bẹ ṣe tún combine ẹ̀ yìí is not really looking bad báwo lẹ ṣe. ẹ mọ̀ fashion ti lọ sí ìwé owó bìfẹ́
tó ní pé a máa ń gbé gbogbo àwọn nǹkan ṣe wa láti ayé àtijọ́ padà wá. Bẹ́ẹ̀ni. Ankara tẹ́rí lọ́rùn yìí. Bẹ́ẹ̀ni. Tí mo fi ṣe design yìí. I've been kept it for like 4 years. 4 years. Lẹ ti ń tọ́jú ẹ̀ bọ̀. Mo ti ń tọ́jú ẹ̀ bọ̀. Okay. Because most fashionista a kì í sọ aṣọ nù. Okay. So an Ankara gan ni ó fi mọ̀ ní pé yes, we are African. Bẹ́ẹ̀ni, Ankara àti Kampala àti okay. So aṣọ yìí I made it myself and this is pure African. Nínú nǹkan tá a ṣe lè pè ní pure African ni wípé ẹ mọ̀ pé material tẹ́ fi Ankara kún kì í ṣe tiwa. Kò ń ṣe Ankara. Aṣọ regular material ni. Ankara náà ló tó wá gbé iṣẹ́ yẹn jáde. Èmi náà rí pé Ankara gangan ló gbé iṣẹ́ yẹn jáde. So báwo lẹ ṣe máa ń get àwọn designs tẹ́ máa ń rán nínú aṣọ ọkùnrin yẹn? And most times fashion all falls ní bẹ ṣe fẹ́ràn fashion tó. Okay. Ìgbà míì wà most of my clients mo fún wọn ní magazines. Okay. Mo create because I sketch also. Yes. Mo sketch so anything tí spirit mi bá ti bá lọ tẹ́ mo fi máa ń bá àwọn client mi sọ ni pé tẹ́ bá ti gbé aṣọ wá ọ tí bá ti rí aṣọ yẹn since a ti wà ní online on social media ẹ jẹ́ nǹkan rí aṣọ yẹn. Okay. Design yẹn ó di dandan ó máa jáde. Okay. So tí client bá gbé material wá fún yín ẹ̀yin lè máa wò pé design báyìí ló máa dáa fún design báyìí ni ò ní dáa fún kì í ṣe pé ó pọn dandan kí ẹni tó fẹ́ ránṣọ lọ́dọ̀ yín kó fún rẹ̀ sọ pé style báyìí ni mo fẹ́. Ó máa ń take time except ìyẹn tí n bá ti sí nílé. Okay, tẹ́ bá sí around ọ gbọ́dọ̀ mú style fúnra. Gbọ́dọ̀ mú style bẹ́ẹ̀ ni. Okay. Àmọ́ tó wá pé ẹ̀yin gangan lẹ fẹ́ design aṣọ yẹn ẹ̀yin fúnra yín lẹ máa mú design. Tẹ́ bá mú design tí oníbàárà yín sọ pé òun ò nífẹ̀ẹ́ sí design yẹn kí lẹ máa ṣe. A gbọ́dọ̀ like ẹ. Kí ló dé? Ṣé dandan ni? Iṣẹ́ wa ni. Iṣẹ́ yín ni. Ó máa níbẹ̀ ṣe máa sọ fún tó dẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí. Tipátipá. Tipátipá ó gbọ́dọ̀ ẹ̀yin aléṣẹ́ ìjọ ẹgbẹ́ wọn sọ pẹ̀lú gbogbo confidence pé ẹsẹ̀ gbọ́dọ̀ láìkí ẹ̀ ni. Ó dẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ṣéèpù lóríṣiríṣi táwọn ọkùnrin máa ń ní àti àwọn aṣọ tó yẹ kí wọ́n máa wọ̀. Irú aṣọ ọkùnrin sìn tá bá ní ká tọ̀ ọ́ dáadáa bíi same style náà ni gbogbo ẹ̀ máa ń bọ́ sí kò dàbí tóbìnrin tẹ́pẹ́ ẹ ní straight gown ẹ ní peplum top ẹ ní pencil skirt lóríṣiríṣi bẹ́ẹ̀ but ẹ̀yin ọkùnrin tí ò bá ń ṣe shirt and trouser á jẹ́ bùbá àti trouser báyìí náà ló máa jẹ́. So fún àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ní ikùn púpọ̀ báwo ni wọ́n ṣe lè ṣiṣẹ́ tó yẹ pé máa rán aṣọ fún wọn tí kùn yẹn ò ní hàn jù débi tó máa dàbẹ́ pé ó bà wọ́n ní ara jẹ́. Most àwọn ọkùnrin wà ń sìn yìí ó ti ń lọ sí fashionable style. Irú client mi kan is a pastor. Okay. Pastor on a normal day on a fashion level pastor máa wọ aṣọ tó yẹ pé ó fẹ̀ ó tóbi but now a ti ń rán aṣọ fún àwọn pastors kan tó yẹ pé tó bá ti wọ̀ ó máa jókòó lára wọn. A jókòó lára a tún slim fit ara wọn gan. So to let you know fashion sì ti ń lọ more and more then ọkùnrin ò kí ń wọ pink wọn kì í wọ most colours but right now a ti ń wọ most colours to attend most events and all depend lórí àwọn event náà. Yes, torí èmi náà yìí fẹ́ mẹ́nu bà kọ́lọ̀ ẹ ti rọ́kùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kọ́lọ̀ tá a mọ̀ pọ́kùnrin máa ń like nírú kọ́lọ̀ tẹ wọ̀ yìí nítorí pé ó cool wọ́n máa ń wọ black wọ́n máa ń wọ brown wọ́n máa ń wọ ash wọ́n máa ń wọ white most ọkùnrin tó bá tiẹ̀ fẹ́ pọkùnrin sí pàtí ẹ ṣáà kàn ní kan wọ white kò sọkùnrin tí ò ní white àmọ́ ń sìn ọkùnrin tí ń wọ pink suit ọkùnrin tí ń wọ purple ọkùnrin tí ń wọ àwọn even yellow ọkùnrin wọ ń sìn báwo ni ẹ ṣe dé báyìí as fashion designer. Ẹ mọ̀ as a fashion designer a máa ń wo àwọn trend ni trend and tí trend bá dẹ̀ ti ń lọ a máa ń ba ayé ni ayé ṣe ń yí náà ni everything náà ń yí pọ̀ bẹ́ẹ̀ ni so now fashion gba mí gan a lè wọ white a jẹ́ bàtà pink gan a máa ní pé òkè a fẹ́ wọlé bẹ́ẹ̀ ló ṣe ń yí a tún gbé àwọn kan from the old back to the new. Tó já sí wípé kò sí nǹkan tá à ń ṣe ń sìn tí wọn ti ṣe láti ayé àtijọ́ lóòótọ́ ìgbà tèmi náà rí yín lé ni mo rí pé bàtà yín design àwọn dádì wà ní àmọ́
bẹ́ ṣe tún wọlé ní tó jẹ́ òde òní ó sì tún lọ dáadáa ṣé bàtà yẹn ti wá padà sí fashion ó ti wà in trend báyìí ni àbí kí ló ṣẹlẹ̀? Bàtà yẹn tẹ́ bá ti rí bàtà yẹn ò kí ń lọ out of fashion. It's called basket. And basket yẹn ni ó ti máa ń wọ̀ láti ayé àtijọ́. But right now we are trying to bring it back again into the new world. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń bring ẹ̀ náà bó ti dé? Ó ti dé. Ó ti dé already. Ó dẹ̀ ti wá wà. Ó dẹ̀ ti wá wà. Ṣé àwọn èèyàn tiẹ̀ ti wá gba tiẹ̀ gan báyìí torí ọ̀tọ̀ ní ká gbé fashion jáde ọ̀tọ̀ ní káwọn ọkùnrin tó yẹ kó wọ̀ kí wọ́n bá wa wọ̀. Bẹ́ẹ̀ni most models and fashionistas tẹ́ bá ti ń wẹ̀ sìn ẹ máa rí basket on their legs. Àwọn fashion tá a ṣe ń sọ pé ìkan wà in trend ó wà ń tàn sí nǹkan táwọn èèyàn wọ̀ sí bó ló ti máa ń wá gangan táwọn òyìnbó máa sọ pé bó ló ti generate because àwọn kan ṣá ló máa kọ́kọ́ wọ̀ tí ìlú máa fi gbà ká àbí ẹ̀yin fashion designer kan lẹ máa kọ́ jókòó síbi kan lẹ máa yà á sílẹ̀ pé àbádẹ́ ìránṣọ yìí báyìí o ó máa make sense o tàbá tí wàá fi eléyìí sí á tún make sense o báwo ni fashion tó wà in trend ṣe ń jáde gangan. Bí ọ̀gá mi wọ́n ṣe máa ń sọ ni pé every mistake in fashion is a style. So mistake yẹn náà ló máa ń gbé style jáde. Or mistake yẹn náà ló máa fi ń gbé style jáde. Irú iṣẹ́ ọrùn mi sìn mistake ni. Ó bá tán. Mistake ni but ìgbà tí mo dẹ̀ wọ̀ in the post online ọ̀yàn dẹ̀ bẹ̀ fi máa gbẹ̀mí náà dẹ̀ nípa iṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà àwọn míì tí wọ́n á fi àǹkárá náà tó fi ń ṣe irú ẹ̀ lórí white nsìn tẹ́ bá ti rí most agbádá nsìn wọn kì í fi iṣẹ́ sí mọ́ wọ́n kàn máa to àwọn bí iṣẹ́ African ṣe wọ́n máa tó wá ṣe mọ́ bẹ́ẹ̀. irú eléyìí nsìn nǹkan tó rú mi lójú ń bẹ̀ ni wípé kì í ṣe wípé ẹ fi machine tẹ kíní yẹn láti rán sí bí ìgbà tó yẹ pé iṣẹ́ Haúsá lẹ fi lẹ àǹkárá yẹn mọ́ báwo nìyẹn ṣe jẹ́ ṣe gbé lọ sọ́dọ̀ Haúsá náà bẹ́ẹ̀ náà tún láwọn machine tẹ máa ṣe fúnra yín ṣe é sí. ẹ mọ̀ ni pé ó ní nǹkan tí àwọn òyìnbó máa ń fẹ́ ni pé life have made easy. Yes. bẹ́ẹ̀ ni so life have made easy ìyẹn náà tún fọ́ sí owó. So owó yìí náà la máa fi ń ra àwọn machines. ẹ pé a máa fi ṣe irú iṣẹ́ yìí sìn on a normal note iṣẹ́ àbókí ni. bẹ́ẹ̀ni. àwa fúnra wá sí náà a ti lọ 5th grade ti mọ bó ṣe ń ṣe lẹ́yìn tá a ti ra machine yẹn lẹ̀. bẹ́ẹ̀ni. àrẹ máa ṣe irú iṣẹ́ yìí sìn tí bá lọ fún àbókí ó lè charge mi lówó ńlá. bẹ́ẹ̀ni. tí bá wà ní ọ́fíìsì mi ó máa lè easy fún mi láti ṣe. so fúnra yín gan kò sí nǹkan tó ń jẹ́ pé gbọ́dọ̀ gbàṣọ dọ́dà Haúsá kẹ́ tó ṣiṣẹ́ sí mọ́ǹsìn ẹ̀yin fúnra yín gan ti ń ṣiṣẹ́ sáṣọ fúnra yín ẹ̀yin ará ilé kò jẹ́ bó ṣe jẹ́ òun lẹ ti gbọ́ lẹ́nu àlejò wa báyìí sìn kí a tó wá tẹ̀síwájú ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. You came along, girl, you changed my world. I found you, you found me, we found love, we found love, I found you, you found me, we found love, we found, if that's all do. What you are, how you make me feel. You are my hero, you are my star. I can't help but think if you never came my way, I can't imagine life without you for a single day. And you're not me, material. Even though it took so long, I'm so glad
dùn sí ìfẹ́ yín kí ohunkóhun kó má ṣe yà yín títí láì. káàbọ̀ padà ẹ̀yin ará ilé èmi àti Mr. Joe aṣèwà nílé agodo tájọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ fashion ẹ̀yin ọkùnrin nítorí ẹ̀yin ọkùnrin náà lè máa ń sọ fún mi pé fashion obìnrin ní gbogbo ìgbà la máa ń sọ tá bá sọ skirt ọkùnrin obìnrin á sọ bàtà obìnrin á sọ ọrùn obìnrin á ṣe gbogbo obìnrin àmọ́ nísìnyí ọpọ́n ti wá sínkọ ẹ̀yin ọkùnrin so ẹ̀yin ìyàwó ilé ẹ jókòó nítorí pé fashion ọkọ yín gbọ́dọ̀ yàtọ̀ this time around 2017 la wà o kò dẹ̀ sí èèyàn kankan nu wa tó máa lag behind so ẹ jókòó dáadáa nítorí pé ọdún oge la wà àbí Mr. Joe. Bẹ́ẹ̀ni ẹrí sọ. Fashion ọkùnrin tá à ń sọ látẹ̀kan ẹ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ fashion sí a lè sọ pé aṣọ nìkan ni fashion then kì í ṣe native nìkan ni fashion àtúnwò English náà tá a bá ṣe ń sọ native àtúnsọ̀rọ̀ English nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin náà lè ń ṣiṣẹ́ tí bá jí kò jí mi àwọn corporate jobs white collar job irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn sì ṣé ẹ máa ń design àwọn aṣọ ọ́fíìsì náà. Bẹ́ẹ̀ni dada office shirt office trousers. Okay. Bẹ́ẹ̀ni blazers ìyẹn náà ń pè ní suit. Ó ní nǹkan kan tí mo tiẹ̀ fẹ́ bí yín gẹ́gẹ́ bí fashion designer ó yẹ kẹ́ lè dá mi lóhùn kí ni ìyàtọ̀ tó wà nínú blazer àti suit. Blazer ni wọ́n máa ń wọ̀ corporate event. Bẹ́ẹ̀ni. White suit ni wọ́n máa ń wọ̀ lọ sí àwọn bíi banks interview fún offices. Okay. Bẹ́ẹ̀ni so blazers yẹn lè wọ̀ lórí Ankara trouser or on a jeans trouser but suit have to come with the up with and down trouser. With the trouser and sometimes wọ́n gbọ́dọ̀ tún wá pẹ̀lú jacket nínú àwọn normal sleeveless jacket pẹ̀lú tie so complete yẹn náà máa ń pè ní suit àmọ́ tá a bá ń sọ̀rọ̀ blazer kan sọ̀rọ̀ nípa bí ká sọ pé à ń sọ̀rọ̀ jacket. bẹ́ẹ̀ni okay àmọ́ ṣé design wọn máa ń yàtọ̀ àbí kò kì í yàtọ̀. Ó máa ń yàtọ̀ náà díẹ̀ wọ́n ní àpò. Okay. And the inners ìgbà míì ẹ máa ń rí blazer sí mi a lè fi green ran a máa fi pink tẹ lábẹ́. Okay. And àwọn míì now fashion sì ti ń grown sí a ti ń fi àdìrẹ àti Ankara tẹ̀lé abẹ́ so if you want to show up you show the Ankara inside. Okay ó ti yé mi so tẹ bá fi Ankara tẹ lábẹ́ yẹn kò ní hàn níta náà. Bẹ́ẹ̀ni ó wá fọ̀ fún model and most events ìgbà míì a button up ìgbà míì a sílẹ̀ so bá ṣe sílẹ̀ ó ń show and iwájú ẹ̀ náà máa tún máa wà bíi tape báyìí níbi àpò yẹn àti níbi ọrùn yẹn. Okay tó máa jẹ́ pé material tẹ fi tẹ́nu ẹ̀yìn náà ló máa fi rọra ṣe okay ó tún mú mi rántí pé mo tiẹ̀ sọ pé model nìyí báwo ni iṣẹ́ modeling yìí ṣe bẹ̀rẹ̀ ṣáwọn èèyàn ló pè yín pé Mr. Joe ẹ dá lọ́mọkùnrin mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí wá máa model àbẹ́ ilẹ̀ jí láàárọ̀ ọjọ́ kan lẹ́wọ́ ní mìíràn lẹ́wọ́ pé ọmọkùnrin ló dáa tó yìí mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní máa model. Ọ̀tọ̀ ni ṣá àwọn èèyàn náà máa ń tọ̀yàn sí ọ̀nà rere àná àwọn míì lọ́dọ̀ máa ń tọ̀yàn sí ọ̀nà burúkú so àwọn èèyàn náà lọ tọ́ mi sí ọ̀nà rere as a fashion designer gbà yẹn náà ọ̀gá mi náà ló máa ń lò mí fún model so àwọn èèyàn wá bẹ̀ fún máa rí mi ní gbogbo social media àwọn náà pa ẹja gbé ọkùnrin yìí jáde from there I've worked for many agencies like that so pé àdéhùn bá wọn ṣe iṣẹ́ model advert and every other things like that. Irú advert wo lẹ máa ń sábà ṣe àwọn advert TV commercials àbí billboard àbẹ máa ń ṣe fashion runway. And now ẹ bá lọ ń wo irú model èmi mo lè bá wọn ṣe runway so I can be the runway model. Okay. But if I'm not the one, the owner of the fashion house, that means I run for them. And as a billboard, not as a runway model. Ẹ padà wálé, ẹ tún ti ń lò òkè òkun. Okay, bẹ́ẹ̀ni. Billboard, I know.
a dẹ̀ ti ṣe model mi fún irun iléeṣẹ́ ńláńlá kan ṣá fún irun àwọn iléeṣẹ́ tó ń ṣe irun àwọn iléeṣẹ́ tó ń ṣe aṣọ àwọn iléeṣẹ́ olè tún ti model fún iléeṣẹ́ bàtà náà. Ó dàbẹ̀ pé tún máa ń design bàtà náà ẹ tún máa ń ṣe bàtà náà ó dà Mr. Joe ẹ sọ kí ni nǹkan kan tẹ́ kì í ṣe. Nǹkan tí mo kì í ṣe ni kì í sin Ọlọ́run mi. Ẹ kì í sin Ọlọ́run mi. Bẹ́ẹ̀ Ọlọ́run kan máa sin. Oníjìbìtì ni bọ̀dá ẹ bá sin Ọlọ́run mi tẹ́lẹ̀. All right, inú mi dùn láti gbọ́ yẹn. Nípa ọ̀rọ̀ fashion tí a ṣe ń sọ lọ yìí náà tí ẹ bá design aṣọ fẹ́yàn tán tó wá sọ fún yín pé òde báyìí ni mò ń wọ̀ lọ gẹ́gẹ́ bí fashion designer ẹ̀tọ́ yín ní láti sọ fún pé okay o tó bá ti wọ̀ báyìí bàtà báyìí ni kò wọ̀ sí nítorí wọ́n máa ń sábà ń sọ kinní kan mi wá mọ̀ bóyá ó sì ń ṣẹlẹ̀ ń sí àbí kò tún ṣẹlẹ̀ mọ́ torí fashion tẹ́ bá ṣe lálẹ́ àná ẹ lè jí láàárọ̀ kan tún ti yàtọ̀. Wọ́n máa ń sọ pé wọn kì í wọ bàtà tó bá ní lace sórí native ṣé tòótọ́ ni. Ó depend lórí event yẹn náà ni. Event ló tún máa bí nǹkan tí wọ́n máa wọ̀ sí. Tẹ́ bá rí ìgbà mi wọ́n máa ń ṣe òkú ìgbà mi wọ́n máa ń ṣe naming ìgbà mi wọ́n máa ń ṣe wedding birthday get together ẹ ṣe gan bẹ́ẹ̀ ni so ó fall on fashionista mi about you have to be going to more events and to create more of your own ideals because irú aṣọ yìí sìn mo lè rán fún èèyàn méjì. Ara yín nìkan lẹ́nu ló. Ara mi nìkan ni. Tí n bá sọ pé èmi náà fẹ́ rú ẹ̀ gangan tí ò ní sí yàtọ̀ ẹ níran nìyẹn. Mo níran. Ẹ ti gbéraga bọ̀. No, màá tún fún ní mi. Ẹ ti gbéraga bọ̀. Màmá. Màá tún fún ní mi. Èwo ni màmá bẹ? A ní ẹ ti gbéraga bọ̀. Kí ló ṣe ẹ̀yin tẹ́yin lè wọ design kan? Tẹ́mi wá sọ pé mo nífẹ̀ẹ́ design yìí o, ẹ bá mi ṣe tèmi. Kẹ́ wá sọ pé ẹ lè ṣe. Ní iṣẹ́ wa àwọn míì máa ń ṣe design yìí fún oríṣiríṣi many people. Bẹ́ẹ̀ni. But ó dáa tó like now tó bá pẹ́ ẹ̀rọ aṣọ fún most people ẹ̀rọ different styles so that it will speak more of your work outside. But tó bá jẹ́ pé in a case tó yẹ pé ẹlòmíì wà ó like láti rí nǹkan tó fẹ́ tó dẹ̀ ti rí eléyìí tó wò pé eléyìí gangan mo fẹ́ Mr. Joe èyí tẹ́ bá fẹ́ gbà ní kẹsàn-án ṣe máa sọ pé ẹ̀ ní ṣe ni. Mo máa ṣe fún ọ̀rọ̀ lórí owó náà ni. Èmi náà dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ owó yìí ò ṣe é. Ọ̀rọ̀ owó náà ni. You know, iṣẹ́ ajé. All right, ìgbà tí mo rí lára mo tún rí pé ẹ̀ ń dirun ṣé ìyẹn ní ṣe pẹ̀lú modeling ni àbí as a fashion designer you know you must also represent. Ṣé ìyẹn lẹ fi dirun ni àbí nǹkan míì wà ń bẹ̀? Fine, àwọn míì máa wò bóyá irun dídì ọ̀nà bòmíì ni but irun ẹ̀ náà fún iṣẹ́ model náà ni. Iṣẹ́ model tó yẹ pé àwọn from advert for other companies irun tẹrí nìní ọ̀la ẹ lè rí irun mi ọ̀la ẹ sì lè rí irun mi bẹ́ẹ̀ ni. Mo ti rí àwọn àwòrán yín kan kọ́lọ̀ ikọ́ ni irun ìtúgbé wọ́n á wò pé ṣe ẹdẹ yẹn ni àbí irun yín náà ni ìyẹn gold tán ni. Bẹ́ẹ̀ ni irun mi náà ni. So ẹ tún lè dàárọ̀ la kẹ́ tún change irun yín sí gold ó lè di white kó tún di white èyà lórí ọ̀rọ̀ advert náà ni iṣẹ́ ajé ni ṣá kí lè hàn dẹ́ máa ṣe. Nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ modeling mọ́ fashion mọ́ gbogbo ẹ̀ yìí kí ni àwọn òbí yín sọ sí? Ẹ mọ̀ nínú gbogbo òbí ẹnìkan máa wọ̀ ẹ́ kó máa stand fún yín. So mom mi really try although àjọ máa jà but wọ́n ti try fún mi but my dad is a retired army. So wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ tí máa sọ lórí ètò ká má lọ so ọgbà nǹkan bẹ́ẹ̀ ó dirun ó ṣe báyìí ó nígbà kan yẹn pa lọ fún some pint advert ìyẹn ló ń pè ní swimming pint bí àwọn swimsuit bẹ́ẹ̀ ni so àwọn òbí mi lọ́kàn bẹ́ẹ̀ fi máa pa nípa kí ní báyìí ti ṣẹlẹ̀ o nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ò ṣẹlẹ̀ but with the help of my godfather and other people around me all convince wọn and my own management mi wọ́n convince wọn mọ́ and àwọn náà dẹ̀ rí pé iṣẹ́ ń lọ déédéé láìsí pé a fi ń tọ ọ̀nà bùnmí. Iṣẹ́ tẹ̀yìn wá ń ṣe léni yìí ibo lẹ ti wá rí ra yín in the next 5 years? In the next 5 years bí ìlú yìí náà ṣe ń lọ bẹ́ẹ̀ ni àdúrà mi ni pé it's not for me it's to empower more people
into it and bring out people away from the street also into the fashion life. Ẹ tún lọ lóyìnbó. Ẹ̀yin ará ilé, àǹfààní àwọn dádì yìí o. Ìlú òyìnbó tó ń lọ ti pọ̀ jù. Nǹkan tẹ́ sọ yẹn, ẹ tún bá mi gbé padà sẹ́yìn kẹ́ wá sọ bí ẹni tó wà nílẹ̀ Yorùbá. Well, okay, fine. My main purpose. Ìlú òyìnbó. Okay. Nǹkan tí mo fẹ́ ṣe gangan ni láti empower àwọn èèyàn. Okay. And àwọn míì tún wà nísìn ó yẹ pé wọn fẹ́ kọ́ṣẹ́ rárá. Bẹ́ẹ̀ni. So lágbára Ọlọ́run pẹ̀lú help àwọn management mi and other people. Bẹ́ẹ̀ni. A gbé àwọn èèyàn kúrò nínú street. Adé tó empower wọn. Okay, láti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí. So fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà nílé tó yẹ pé inú wọn tẹ̀ tí ń dùn bó ṣe ń rí yín bẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹnu wọn ti ń dùn wọ́n ti ń wò pé èmi dà pé mi náà fẹ́ pick interest nínú fashion o tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ báwo ni wọ́n máa ṣe bẹ̀rẹ̀ sí ní di fashion designer. Kò nídìí ariwo àbí agídí. Okay. Iṣẹ́ tó bá ti yàn bí àwọn Yorùbá máa ṣe ń sọ iléeṣẹ́ àwọn míì máa lọ ń bi nǹkan kan. Wọ́n á lọ bí fáwọ́ wọ́n á lè bí pásítọ̀ náà. Pásítọ̀ náà ni pé kí ni báyìí mo fẹ́ ṣe. Wọ́n máa ń pa ọmọ yín máa ṣe nǹkan báyìí ọmọ á ṣe àṣeyẹrí. But tó bá mọ̀ ni pé fashion gangan ni ló fẹ́ ṣe bẹ̀rẹ̀ láti ibìkan. Bẹ̀rẹ̀ láti your neighbor in your street. Okay. Bẹ̀rẹ̀ láti ibìkan. Okay. Ṣá bẹ̀rẹ̀ kan. Okay. Ẹ wo ẹ ṣì máa sọ̀rọ̀ lórí kéèyàn bẹ̀rẹ̀ nǹkan yẹn àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. I've been working
Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ètò Miliki Express náà lẹ́ ń wò látàárọ̀ lórí Orísun original #1. A dẹ̀ ti ń sọ̀rọ̀ nípa fashion àwọn ọkùnrin látorí aṣọ dórí bàtà. Ní báyìí tí a tiẹ̀ tún máa wá sún sí orí aago nítorí pé kò sí bá ṣe lè sọ pé awọ aṣọ awọ bàtà tó tá ní dago àmọ́ Mr. Joe sọ kinní kan wọ́n ní téèyàn bá fẹ́ di fashion designer ó níbi tó ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ibì kan. Ibì kan yẹn kò tí ì yé mi mo fẹ́ kọ́ yànnà náà fún wa lórí ètò lénìí ẹ máa bá wa ká lọ. Mr. Joe ẹni tí wọn bá fẹ́ di fashion designer ń sìn èmi tẹ̀ fẹ́ pààrọ̀ iṣẹ́ mo fẹ́ di fashion designer láti ìsìn lọ báwo ni kì í ṣe bẹ̀rẹ̀. Wọ́n máa fi Ọlọ́run sí iwájú okay and again wọ́n máa tún béèrè lọ́wọ́ ara wọn ní pé ṣe báyìí because fashion ó need the time okay and again ó need the ìrànlọ́wọ́ wọn òbí méjì òbí méjì bẹ́ẹ̀ ni. ok ẹ jẹ́ má bínú iṣẹ́ wo ni àwọn òbí méjèèjì fẹ́ ṣe fún wa nídìí iṣẹ́ fashion. ìyẹn ni wọ́n ń pè ní empowerment. ok sọ́mà lè empower ọmọ náà láti ṣe iṣẹ́ gangan. ṣé nípa tówó láti bẹ̀rẹ̀ ni tàbí ọ̀nà owó náà fẹ́ fi gba empower àwọn ọ̀gá tá a bá ń sọ̀rọ̀ nípa empowerment oríṣiríṣi ló pín sí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lórí owó náà ni àti ọ̀rọ̀ advice náà àti support moral support pé ìgbà tó bá jẹ́ pé bóyá èèyàn tiẹ̀ fèsì nǹkan lẹ́nu iṣẹ́ ó pé wo iṣẹ́ mi ti ẹ̀dẹ̀ ṣe mọ́ àwọn òbí méjèèjì máa bá gbárùkù tí wọ́n sọ pé ṣe ni kò forí tí o kò síṣẹ́ tí ò ní wàhálà tiẹ̀ àfi ká ṣáà tiẹ̀ máa ṣe lọ títí tọ́lọ́run àfi dáhùn ok ó ṣẹ̀ṣẹ̀ ti yé mi báyìí so tí èèyàn bá ti wá tiẹ̀ wá bẹ̀rẹ̀ tán ṣó máa kọ́kọ́ lọ kọ́ ni àbó máa ní ọ̀nà kan tó máa fi gbégbà tó máa fi yá torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa sọ pé òun fọdún 5 kọ́ṣẹ́ fashion òun fọdún 8 kọ́ṣẹ́ fashion ṣé ó máa ń tó bẹ́ẹ̀ àbí àìfọkànsí ló máa ń fà téèyàn máa fi ń lọ àdúrà ọdún yẹn fi kọ́ṣẹ́. àfọkànsí náà ni and again lórí background ẹgbẹ́ nìyẹn náà ti wá. àwọn ọmọ mi máa wá fi ibi iṣẹ́ fún 1 year máa sá lọ. àwọn mi á tún padà wá again for another year. but normally ó bá fẹ́ kọ́ and for the school also 2 years for the practical and 1 year for the school. For theory. For the theory bẹ́ẹ̀. Ṣé wọ́n máa ń separate year ni àbí ó máa ní bó ṣe máa balance syllabus tó yẹ pé ọjọ́ practical lélẹ̀ àbí ọjọ́ theory lélẹ̀ nítorí kò yé mi bí ọdún 3 lẹ ti kà sílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Bí ti school sìn wọ́n máa ń ṣe practical but practical wọn ìyẹn ò kí tó. But ní ti practical gangan ẹ lọ fi shop ẹ máa lọ everyday bí school náà ni ẹ máa lọ everyday practicals pa bẹ́ẹ̀ ti máa ṣe lọ ti 2 years at least 2 years. kéèyàn fi kọ́ dáadáa. bẹ́ẹ̀ni àwọn míì sì wọ́n máa ń lọ fún fashion fún 6 months. bẹ́ẹ̀ni. àwọn ọkàn máa ń pè wọ́n ní agency of fashion. àwọn èèyàn lè stand dáadáa on their own jẹ́ kó rán aṣọ fún ara wọn. bẹ́ẹ̀ni. lóòótọ́ náà mo ti meet arábìnrin kan rí tó jẹ́ pé fashion designer náà ni àmọ́ school ẹ̀ ló lọ kò tiẹ̀ lọ́kọ lábẹ́ ilé rárá so gbà tó ṣe tán ní school yẹn àwọn ìwé tán fi kọ ní school ló máa ń wò tó bá ti wà lórí machine àbí tó bá ti fẹ́ gé aṣọ but eventually ìgbà tí ó dá lédèrú tó dá lójúrú ní ìgbà kan ó wá wò pé bóyá kóun tún padà lọ sábẹ́ ilé kóun lọ kọ́ gígé aṣọ dáadáa àti rírán aṣọ mo wá wò pé ìgbà tá a bá sọ pé school yẹn ó bẹ́tà kí a lọ sí school ju pé ká lọ kọ́ lábẹ́ ilé lọ táwọn tó dẹ̀ lọ sí school sì tún padà wá sábẹ́ ilé kí ló ṣẹlẹ̀ láàrin méjì. there are two ìyàtọ̀ méjì wà ń bẹ̀. ìyàtọ̀ kọ̀ọ̀kan ni fún school yẹn gangan lè máa fi gba ìwé láti ṣiṣẹ́ ní under any government or any other agency. but títí abẹ́lé yẹn gangan ni ẹ máa fi mọṣẹ́ dáadáa even though tó bá dín ẹ máa lè mọ̀ kan ó yẹ pé ẹ máa ṣe. torí nǹkan ẹyọkan tẹ lọ kọ́ ń bẹ̀ náà ni pé kẹ́sà máa tẹ machine kẹ́tẹ̀ máa gé aṣọ ó ti wá yé mi. àwọn olólùfẹ́ yín lé tó ń wò yín tí wọ́n bá fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí òmíràn lọ́wọ́ yín orí social media ó lọ́lẹ̀ ti bá yín sọ̀rọ̀. wọ́n lè bá mi sọ̀rọ̀ ní orí Instagram, Facebook, WhatsApp and every other social network but mẹ́ta tó ṣì wà nílẹ̀ ní Instagram, Facebook and WhatsApp. ẹ jẹ́ ká lo Instagram àti Facebook kí ni àkáǹtì yín. àkáǹtì mi ní Facebook ní
Joseph Ezrim Oyenkachi. Okay. And Instagram at Golden Ezrim. Okay, Golden yẹn gangan ni kókó torí mo mọ̀ pé orúkọ tó ń pè yín gangan nìyẹn pé Golden òun ni nickname yín tí àwọn èèyàn ń pè yín. So kí ló dé tán fi ń pè yín lórúkọ yẹn? Golden láti ìdílé mi náà ni but orúkọ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ not quite long. Okay. Because in school back then wọ́n máa ń pè mí ní orúkọ from another school again orúkọ so ìwà wo orúkọ ẹ̀pọ̀ tí ń fún mi bọ̀ yẹn. Gbogbo ẹ̀ fourth ni golden things so orúkọ yẹn náà ṣe jáde àwọn ọ̀rẹ́ náà wá tún wá mú idea àwọn náà wá plus again àwọn advert ẹ̀ pé mo tún wá ń ṣe again wá tún wá mú. Ìyẹn náà fi bẹ̀rẹ̀ sí ń pè yín ní Golden táwọn ayé ń pè yín lénìí. Mr. Joe ó ní àwọn tips kan tí mo fẹ́ fáwọn ará ilé ńsìn mo dẹ̀ mọ̀ kó máa wúlò fẹ́yìn náà láti máa sọ fáwọn client yín tó bá lómi lára àbí tó jẹ́ pé ikùn ni wọ́n tóbi sí àwọn nǹkan tí wọ́n lè ṣe àwọn ọgbọ́n tuntun tí àwọn researchers ṣẹ̀ṣẹ̀ gbà tán dẹ̀ ti rí pé ó ń ṣiṣẹ́ sẹ́yìn náà tètè fetí kọ ìbánikẹ́ mú bárò àti pépà ṣùgbọ́n kò sí nítòsí. Ẹ̀yin ará ilé mo fẹ́ fún yín ní àwọn nǹkan tó jẹ́ pé ó lè jẹ́ kí omi ara kó tètè jò kíákíá fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé ó ti ń wò pé òun ti lómi lára jù òun ti ṣe tibí jù òun ti ṣe tọ̀hún jù àwọn ọ̀nà wà tó jẹ́ pé ó wà very convenient tó jẹ́ pé kò ní ní lára tí ẹ lè fi ju omi ara yín àkàgà tó jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé ikùn ni wọ́n ní. Ìkan lára àwọn ọ̀nà tí àwọn researchers ṣẹ̀ṣẹ̀ gbé jáde ń sìn ni wípé kí èèyàn kó máa wọ́n pe theory kan ní theory 16:8 ẹ̀dẹ̀ tún lè pè ní 8:16 báwo ni wọ́n ṣe get àwọn figure méjèèjì yẹn ẹ mọ̀ pé 24 hours dání ní ojúmọ́ kan 24 hours yẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n á pín sí 8 wọ́n pín sí 16 wọ́n sọ wípé 8 hours of the day ló dá kéèyàn fi jẹun á wá fi 16 hours á fi fast wọ́n máa ń pè ní fasting therapy ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń ṣe weight loss therapy wọ́n á sọ pé àpéṣe fasting ló fẹ́ ni àbí with food yẹn kò máa ń ṣiṣẹ́ bí èèyàn tó bá lo fasting therapy eléyìí ò ń ṣe fasting tó máa sọ pé ká gba àwẹ̀ ní church o nítorí pé fasting ti eléyìí ó ní ṣe pẹ̀lú pé ẹ máa jẹun àmọ́ ní àsìkò tí ẹ lè jẹun àti àsìkò tí ẹ lè jẹun mọ́ ìyẹn ló máa mú mi sọ̀rọ̀ nípa 8:16 ratio yìí ní 8 hours of the day lẹ lè fi jẹun but 16 hours tó kù ẹ lè fi jẹun rárá ni tó bá jẹ́ pé ẹ̀yin máa ń jí ní 6 o'clock ẹ máa ń jẹun àárọ̀ ní 7 o'clock ẹ wá sí 8 hours títí yín báyìí bẹ́ẹ̀ ṣe jí láàárọ̀ 6 tẹ́ fẹ́ jẹun àárọ̀ ní 7 ó wà okay àmọ́ kí ẹ tẹ̀ tó jẹun àárọ̀ rárá ẹ kọ́kọ́ fi omi tẹ́lẹ̀ ẹ̀kùn kó kọ́kọ́ flush gbogbo nǹkan tó bá bá lára yín kó tẹ̀ kọ́kọ́ flush ẹ̀ sílẹ̀ náà so 30 minutes later after tí ẹ ti jẹ tẹ́tí mọ́mí yẹn lẹ ṣẹ̀ṣẹ̀ wá lè jẹun àárọ̀ tó já sí wípé tẹ́ bá jí ní 6 tẹ́ mọ́mí yẹn ní 7 o'clock tó bá máa di bí 7:38 ẹ lè jẹun tẹ́ bá ti wá fẹ́ jẹun yẹn ẹ máa ra jẹun yẹn in small quantity táwọn olóyìnbó máa ń pè ní portion control tó bá yẹ pé rice lẹ fẹ́ jẹ kò sí báyìí fẹ́ ṣe tá máa sọ pé a lè jẹ rice ní Nàìjíríà torí àìlóúnjẹ púpọ̀ náà lọ títí bẹ́ẹ̀ yẹn àmọ́ tẹ́ bá fẹ́ jẹ rice yẹn ra jẹ níwọ̀ntúnwọ̀nsì kó má pọ̀ jù tẹ́ bá ti wá jẹ rice yẹn tán láàárọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣí time yín láti 8 o'clock yẹn ẹ ṣí 8 hours ẹ ṣí 8 ẹ mọ̀ pé tó bá di 9 o'clock ó máa di 1 hour 10 o'clock ó máa di 2 hours tó bá di 11 o'clock ó máa di 3 hours tó bá di 12 o'clock ó máa di 4 hours tó bá di 1 á di 5 hours tó bá di 2 o'clock ó máa di 7 hours tó bá di 3 o'clock ó máa di 8 hours tó já sí wípé ẹ̀yin tẹ́ bá bẹ̀rẹ̀ oúnjẹ àárọ̀ yín ní 8 o'clock tó bá di 3 gẹ́rẹ́gẹ́ báyìí ní ẹ ti lè jẹun mọ́ for the day ẹ ti jọ oúnjẹ alẹ́ yín ní 3 o'clock nìyẹn so láti 3 o'clock yẹn títí di àárọ̀ ọjọ́ kejì ẹ ní jẹ nǹkan kan àmọ́ tí ó bá jẹ́ pé bóyá ẹ wá feel pé bóyá ẹ fẹ́ jẹ nǹkan o àbí òmíràn only thing tí ẹ lè ṣe ni wípé kẹ́ mu omi yẹn kẹ̀dẹ̀rẹ́ tó bá di pé omi ń pọ̀ jù pé omi gan ti fẹ́ máa rìn mí lára torí ìgbà míì téèyàn bá mu omi tó mi bá pọ̀ jù àyà máa rìn yàn fáwọn ẹlòmíì tó ní kí àyà máa rìn wọn nǹkan tẹ́ tún lè ṣe ni pé ẹ lè ra concentrated lemon or lime ìyẹn jẹ́ omi ọsàn wẹ́wẹ́ ẹ lè rà á sílé tó jẹ́ pé ẹ̀kan máa fi tọ́ sómi tẹ́ bá mú bẹ́ẹ̀ máa ṣe yín bí ìgbà tó jẹ́ pé ẹ mu drink ni kò kàn ní dùn lẹ́nu àmọ́ máa tún yàtọ̀ sí omi nìkan ìyẹn lẹ máa mú láti aago 3 yẹn títí di àárọ̀ ọjọ́ kejì tẹ́ bá wá ṣe nǹkan tí mo sọ ìléraléra ìyẹn lẹ máa rí i pé láàrin oṣù kan ó kéré tán ẹ máa lose 5 kg tẹ́ bá lose 5 kg ní oṣù kan tẹ́ bá máa ṣe oṣù méjì ẹ máa lose another 5 kg
tẹ́ bá máa ṣe lóṣù kẹta ẹ máa lose another 5 kg tó já sí wípé ẹ ti lose 15 kg tẹ́ bá wá wo nǹkan tí mo kà sílẹ̀ yìí sìn fún èèyàn tó ti ń weigh 90 tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní weigh 75 ẹ mọ̀ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ ńlá ló ti ṣe result ńlá ló dẹ̀ ti rí ẹ níwọ̀n oṣù mẹ́ta ẹ dẹ̀ má gbàgbé lómi onílé máa sọ fún mi pé wípé oṣù mẹ́ta yẹn ti pọ̀ jù kí ló dé bí ìgbà tí yàn ń gbàwẹ̀ oṣù mẹ́ta ni lóòótọ́ ní ojú ọbẹ̀ nǹkan à ń gbàwẹ̀ oṣù mẹ́ta yẹn ara lé máa yún ọ̀nà náà fún yín àmọ́ kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. wọ́n ní lọ́ba bloggers pé màá rọ́nà gbégbá mo ń bá wọn sọ̀rọ̀ ẹnu wá sámi bá kú scoop naija calm down you dey make me nervous mi ò lẹ́ni scandal but me sef you wan trend o. there's a time for every man there's a man for every time na so dem talk o nípa wọn ní tèmi o. there's a time for every woman a woman for every time na so dem talk o nípa wọn ní tèmi o. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. wọ́n ní kí n wá píyà pé màá rẹ́ni gbé mi ga ń bá tí mi sọ̀rọ̀ bá mi lẹ́rìn báyọ̀jú ó ní bọ̀bọ̀ calm down má lọ kọjú o jẹ́jẹ́ láyé o owó ní kẹ̀kẹ́ ire. there's a time for every man there's a man for every time na so dem talk o nípa wọn ní tèmi o. there's a time for every woman a woman for every time na so dem talk o nípa wọn ní tèmi o. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. there's a time for every man there's a man for every time na so dem talk o nípa wọn ní tèmi o. there's a time for every woman a woman for every time na so dem talk o nípa wọn ní tèmi o. ẹ bá mi wọ́n náà o èmi náà fẹ́ trend o mo fẹ́ trend o I want to trend o I sing and I model mo fẹ́ lókìkí o mo ti ready o I need to trend o. shout out to Pamilerin Scoop Naija Saint Films VMN my family and the whole reflectors. and to the owner of this song Adekunle Odio Baba Swahili. Committee mirror, Excuse me, boss. Show mix. It's too show on the beat. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ń sọ ọ̀nà tuntun sáwọn tó ṣẹ̀ṣẹ̀ gbá rìsáàchì tí wọ́n ṣẹ̀ sọ fún wa wípé a lè fi lose weight láì tiẹ̀ ní stress kankan nínú. Irú èèyàn tó yẹ pé lómi lára dáadáa ń sì tó dẹ̀ fẹ́ jò bó jẹ́ 5 kg lẹ fẹ́ lose bó jẹ́ 15 kg oṣù tẹ́ máa fi ṣe ló máa yàtọ̀. Fún ẹ̀yin tẹ́ pé 5 kg lẹ fẹ́ lose irú yẹn ń sì oṣù kan péré ti tó yín fún nǹkan tí mò ń bá yín sọ bọ̀ látẹ̀yìn wá. Fún ẹ̀yin tẹ́ pé ẹ fẹ́ lose 10 kg bóyá ń weigh 80 ẹ dẹ̀ fẹ́ weigh 70 irú yẹn ń sì ẹ lè ṣe fóṣù méjì
then bó dẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ fẹ́ lose bí 15 kg ni ẹ lè ṣe fún oṣù mẹ́ta bẹ́ẹ̀ lọ nítorí ẹlòmíì naturally ó weigh ju 100 lọ ó dẹ̀ fẹ́ padà sí bí 70 75 àbí ó fẹ́ padà sí bí 80 irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n máa tún ṣe fún oṣù 4-5 kó tó lè hàn dáadáa lára wọn. Assurance tèmi lè fún yín ni pé within 1 month ẹ máa lose 5 kg gẹ́gẹ́ bí àwọn researchers wọ́n ṣe sọ pé àgbà táwọn gbá research o eye kejì tẹ́ máa lose rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èmi tó dẹ̀ jẹ́ pé kíní máa ń tètè lọlẹ̀ lára yín bóyá tètè máa ń lose weight irú ẹ̀yin bẹ́ẹ̀ yẹn ń sìn ẹ lè lose ju 5 kg lọ lóṣù kan àmọ́ wọ́n táwọn researchers sọ ni pé 5 kg lẹ máa lose ní oṣù kan tí ẹ bá ṣe fóṣù mẹ́ta ẹ wá rí wípé ẹ ti padà sí normal size tí ẹ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ lè máa sọ fún mi pé wípé oṣù mẹ́ta yẹn ti pọ̀ jù kéèyàn má jẹun látago mẹ́ta ìyẹn ti ṣe kíní ó ti pọ̀ jù well kò sí nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ nítorí pé fat tá à ń sọ yìí kì í ṣọjọ́ kan ló débẹ̀ kì í ṣe oṣù kan ló fi débẹ̀ kì í ṣe oṣù kejì kì í ṣe oṣù mẹ́ta fat tó yẹ pé ó ti wà lára ní fún bí ọdún 5, 10, 15 years ó ti wà lára so tí bá sọ fún yín wípé ẹ máa lose within 3 months ó yẹ kẹ́ mọ̀ wípé iṣẹ́ takuntakun lẹ máa ṣe débẹ̀ kò ṣe nǹkan tó yẹ pé ẹ máa sùn lálẹ́ ẹ máa jí láàárọ̀ ẹ dẹ̀ máa ti lose gbogbo ẹ̀ tán so nǹkan tí mo sọ ni pé àwọn oúnjẹ tẹ́ fẹ́ jẹ kẹ́ jẹ níwọ̀ntúnwọ̀nsì kẹ́ dẹ̀ ṣe ratio 8:16 irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kó tètè lọ àmọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wò pé àwọn ò lè ṣe yẹn jàre ó ti le jù ọ̀nà àbáyọ míì tún wà ọ̀nà àbáyọ míì tó wà ní wípé ẹ bu omi sórí iná kẹ́ mú ọsàn wẹ́wẹ́ ẹyọ kan tó tóbi dáadáa tó dẹ̀ lómi inú kẹ́ ẹ fọ̀ dáadáa kẹ́ wá gé sọ́nà 4 kẹ́ dà sínú omi yẹn ẹ tún wá mú ọsàn tó ń mu gangan táwọn olóyìnbó ń pè ní orange tá à ń mu ẹ wá mú yẹn náà ẹ fọ̀ ara ẹ dáadáa ẹ ṣàn ẹ̀gẹ́ yẹn náà sọ́nà 4 ẹ dà sínú omi yẹn tepo ẹ wá sè lálẹ́ tẹ́ bá ti sè lálẹ́ ẹ ní mú lálẹ́ yẹn nítorí pé nǹkan tí a fẹ́ kó ṣiṣẹ́ lára ẹ̀ gangan kò ń ṣe nǹkan tó máa tí ì tù sínú omi yẹn ẹ máa wá fílẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ẹ wá mu omi yẹn throughout the day for 1 month ìyẹn ò ní kẹ́ má jẹun irú yẹn ń sìn ẹ lè ṣíwọ́ oúnjẹ láti bí aago 6 nítorí pé oúnjẹ alẹ́ kò wulẹ̀ kò ń ṣe nǹkan tó wulẹ̀ dá lọ títí tẹ́lẹ̀ tí wọ́n bá tiẹ̀ máa jẹun lálẹ́ kó jẹ́ fúrúùtù àbí kó kàn mu tíì àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni kó jẹ lálẹ́ kò ń ṣe oúnjẹ kan tó ní kìmù ní a máa jẹ lálẹ́ so irú yẹn sì ẹ lè jẹun yín dáadáa during the day but anytime from 6 ẹ má jẹun àmọ́ omi yẹn ni kẹ́ fi máa ṣe omi ní ìgbàkígbà àti ní òrèkóòrè kẹ́ wá ṣe yẹn náà fún oṣù kan ẹ máa lose that same 5 kg tó já sí wípé àtẹ̀ń tó ṣe yẹn o àtẹ̀ń tó ṣe lè result kan náà ni ẹ̀yin lẹ́kàn dẹ̀ máa mú mẹ́tọ̀dù tó dáa jù fún ẹ̀yin náà. ọ̀nà kẹta tí mo tún wá fẹ́ sọ fún yín lórí ètò Miliki Express ọjọ́ tòní atọ́kùnrin àtobìnrin ló lè lo gbogbo àwọn ọ̀nà tí mò ń sọ fún yín yìí o ọmọdé gan lè lò àgbàlagbà náà lè lò àmọ́ kò sí nǹkan tó ń kàn wá lójú láti máa burn weight fún ọmọ kékeré nítorí pé nǹkan tójú ẹ̀ tiẹ̀ sì máa rí lọ́nà pò tiẹ̀ ń grow gan naturally ó máa jẹ́ kí ó máa jò àmọ́ fọ́mọ tẹ bá wò kó dàgbélé yóò fẹ́ jó ni ó ń sanra lọ ni irú èèyàn bẹ́yẹn ẹ lè introduce àwọn nǹkan tá à ń sọ ẹ̀ fún wọn náà díẹ̀díẹ̀ kò ní àìlera kan tó fẹ́ ṣe fára. Another method tí mo pè ní ìkẹta ni eléyìí tí àwọn olóyìnbó bíi drink òyìnbó báyìí ni apple cider vinegar ni wọ́n ń pè ṣe apple cider vinegar yìí oríṣiríṣi ẹ̀ ló wà nítorí pé orúkọ kinní yẹn gangan ló ń jẹ́ apple cider vinegar àmọ́ oríṣiríṣi brand ẹ̀ ló wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe ló gbé tiwọn jáde but tẹ́ bá ti lọ sí health store tẹ́ ṣáà ti sọ fún wọn pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn ètò máa gbé fún Táyé lè yàtọ̀ sí ètò máa gbé fún Kẹ́hìndé nínú orúkọ àmọ́ nǹkan kan náà ni ìgbà míì ó máa ń wá nínú ike ìgbà míì kẹ̀dẹ̀rẹ̀ inú ìgò ló máa ń wà ṣẹ́rí apple cider yẹn tẹ́ bá jí láàárọ̀ gbàrà ẹ gbé omi kaná omi yẹn kàn máa lọ́wọ́rọ́wọ́ díẹ̀ ni ẹ wá fi bíi like 2 or 3 spoons of apple cider vinegar ẹ fi sínú omi yẹn ẹ mú ẹ fi tẹ́lẹ̀ ikùn láti jáde láàárọ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin máa ń jẹun kẹ́ tó jáde náà láàárọ̀ ẹ ti kọ́kọ́ mú 30 minutes before kẹ́ tó jẹun ẹ gbọ́dọ̀ ti kọ́kọ́ mú kó ti lo 30 minutes lára yín ẹ ṣẹ̀ wá lè jẹun lé lórí tó bá tún dọ̀sán náà kẹ́ tó jóúnjẹ ọ̀sán ẹ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé ibi iṣẹ́ lẹ wà lọ́sàn-án ẹ lè máa wá stove káàkiri àbí kíní kì í ṣe pé ẹ lè fomi normal omi lò bọ̀ ẹ má fomi tútù lò ó ẹ lè lò ó náà bọ̀ èèyàn tí ò ní sílé lọ́sàn-án láti lò ẹ lè lò ó ní àárọ̀ àtalẹ́ kẹ́ lò fún odindi oṣù kan ẹ lose 5 kg gẹ́gẹ́ bí mo ṣe sọ so ọ̀nà àti lose 5 kg ní oṣù kan làwọn ọ̀nà tí mo ti là sílẹ̀ fún yín yìí irú apple cider vinegar yẹn ń sìn ẹ má fi para rárá ẹ lò 30 minutes before meal
ẹ máa lò 30 minutes kẹ́ tó jẹ oúnjẹ kankan. Tẹ́ bá dẹ̀ máa jẹ oúnjẹ yẹn náà máa jẹ oúnjẹ tó jẹ́ pé kò ń ṣe oúnjẹ ràpàtà tó pọ̀. Ẹ máa ra jẹ oúnjẹ níwọ̀nba. 1 glass cup of water lẹ máa fi 3 spoons of apple cider vinegar sí láàárọ̀ àti lálẹ́. Fẹ́yìn tẹ́ wà nílé ẹ lè lò lọ́sàn-án náà 30 minutes before meal. Ṣé wá rí gbogbo ọ̀nà tí mo sọ yìí náà ó já sí wípé ẹ gbọ́dọ̀ jẹ nǹkan kan lálẹ́. Pẹ̀lú apple cider yìí náà by 6 o'clock ẹ lè jẹun mọ́. Tẹ́ bá tún wá fẹ́ mu omi torí ẹ gbọ́dọ̀ máa mu omi lọ́pọ̀lọpọ̀. Torí àwọn fat tí apple cider yẹn máa break sí body yín, omi lẹ máa fi tì jáde. Ẹ máa tì jáde through ìtọ̀, ẹ máa dẹ̀ tì jáde through ìdàkejì ìtọ̀ náà. Gbogbo ẹ̀ náà lẹ máa tì jáde through ẹ̀. So omi náà dẹ̀ lẹ máa fi flush gbogbo ẹ̀ kúrò nínú àgọ́ ara yín. So tẹ́ bá ń wò pé omi tẹ́ mu ti pọ̀ jù jàre, ó ń jẹ́ káyà rìn gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé kẹ́ lo concentrated lemon kẹ́ fi sí omi yín kẹ́ máa mú. Torí concentrated lemon tá à ń sọ yìí náà ìyẹn náà tún máa ń burn fat láyé ara títí ẹ̀. So ó ṣe kókó ó ṣe pàtàkì kẹ́ ẹ máa fi sínú omi yín mu. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará ilé mi rí ju bẹ́ẹ̀ yẹn lọ lórí ètò Miliki Express ti ọjọ́ tòní. Mr. Joe wọ́n dẹ̀ ṣì wà nílé agodo. Mr. Joe mo mọ̀ pé ẹ̀yin ń sìn ẹ ti ká tèpù gbogbo nǹkan tí mo sọ. Ẹ má parọ́ o. Ó yá kí ni àwọn nǹkan tí mo sọ? 5 kg gangan tẹ̀sán yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn náà à ń ṣiṣẹ́ lórí ẹ̀. Ṣùgbọ́n àti máa jẹ oúnjẹ ní ọwọ́ alẹ́ yẹn ó máa le díẹ̀. Ó máa le díẹ̀, ó máa le díẹ̀. Kí ló dé tó máa lágbára jà? Discipline ni gbogbo nǹkan. Tó máa ní kẹ́ gbà rẹ̀ bíríbírí ṣọ́ọ̀ṣì ṣẹ́ ní gbà. Á gbà. Kí ló wá dé tẹ̀ wá lè ṣaláì má jẹun alẹ́? Oúnjẹ alẹ́ Koko.com. Fún iṣẹ́ wa báyìí oúnjẹ alẹ́ ó necessary gidi gan ni. Ó necessary bọ́. Àmọ́ bẹ́yìn ṣe ń jẹun alẹ́ tó náà kì í ṣe pé bóyá ẹ lára jù. Nǹkan tó dẹ̀ fa ni pé ẹ̀yin máa ń ṣe exercise. Bẹ́ẹ̀ni. Àwọn tá à ń sọ yìí àwọn tó fọ́ sí category àwọn tí ò kì í lè ṣe exercise ni kò sásìkò tó máa fi ṣe exercise kò sí agbára gan torí àti exercise ò ṣe nǹkan tó dẹrùn my brother. Bẹ́ẹ̀ni. Ìyẹn láyé sọ fún wọn wípé kí wọ́n ṣe lé because kò sí nǹkan tó dẹrùn lé ayé yìí èèyàn máa mú kan mọ́kàn náà ní tá fi dòde nídìí. So ẹ sọ fáwọn customer yín wípé dádì o tẹ́ bá fẹ́ sanra tó yìí next time tá bá máa ránṣọ fún yín àwọn ọ̀nà tẹ́ máa gbé gbà nìyí. Àmúdẹ̀jẹ́rìí àwọn customer yín àwọn náà fẹ́ fit. Ṣẹ̀dẹ̀ wá rí gbogbo oògùn tí mo sọ yìí náà pé kán lò kì í ṣe pé fat nìkan ló ń burn. Ó ní àwọn iṣẹ́ kan tó ń ṣe lágọ̀ọ́ ara àwọn ìdọ̀tí ara ó máa jáde àwọn nǹkan kan wà lágọ̀ọ́ ara tó yẹ kó máa balance naturally. Ẹ sì understand nǹkan tí mo sọ. Ẹ dẹ̀ mọ̀ pé kéèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá lára náà ó máa ń fa àwọn àìlera kọ̀ọ̀kan tí a lè máa dárúkọ àmọ́ tí wọ́n bá lè control ẹ̀ àbí tí wọ́n lè burn ẹ̀ ó máa ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ṣe lára wọn náà. Ọlọ́run á dẹ̀ fún gbogbo àṣẹ. Ẹ̀yin ará ilé tẹ́ bá fẹ́ wo iṣẹ́ wa lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lórí ètò Miliki Express lórí Orísun original #1 ẹ̀yàn ṣàkóso lórí YouTube wà níbẹ̀ www.youtube.com/orisuntv lórí Facebook náà www.facebook.com/orisuntv lórí Twitter @orisuntv lórí Instagram @orisuntv. Tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ mi ọmọ yín Ọládìjọlúwa Tóyìn Ọ̀nànúgà sọ̀rọ̀ náà ẹ kàn sí mi lórí Facebook mo wà ń bẹ̀ Ọládìjọlúwa Tóyìn Ọ̀nànúgà bẹ́ẹ̀ bá ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi báyìí náà lèmi náà máa dá yín lóhùn. Ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà.